ojú máa yọ̀ fún gbẹ̀yìn lólùfẹ́ mi ọmọ yín Olúwayé ṣàlàfíà ni mo bá yín lénìí alárẹ̀ àjàgbá o ẹ bá mi wá nǹkan kẹ́ fìdílé kẹ́ máa bá mi bá ètò lọ ẹ má fi etí ọ̀tẹ̀ gbọ́ mi ò bá ọ̀tẹ̀ wá mi ì dẹ̀ kì í ṣọ̀tẹ̀ as usual bó bá yẹ rí náà ni mo ṣe máa sọ àlàkì ìbọmọlẹ́rù kó má lè rọ lénìí ibi tí mo fẹ́ yà yẹn ó pọ̀ bọ́ ẹ jẹ́ kí sáré brief ẹ jẹ́ ká gbọ́ngàn tí Alhaji Saheed Òṣùpá ẹ ká gbọ́ngàn tó ní fún wa náà ká tó máa bẹ́ tó bọ̀ síwájú. orin tá n kọ yìí ẹlòmíì a mọ̀ fúnra rẹ̀ pé wọ́n wà tàlẹ́ntẹ́rì tó yín wọ́n á máa fẹnu pé inú ẹ̀ máa dùn. máa wò wọ́n títí máa rẹ́rìn. gbogbo social media bá a Zulia. Òṣùpá Saheed iná ń gbọ́ ẹlòmíì a mọ̀ pé wọ́n gbọ́ ohun tó yín ọmọlúwọ̀n náà ń gbójú máa wò wọ́n máa rẹ́rìn. tábà tún sọ ti streaming má bá máa pọ̀ láàrún kò sọ ọmọ ẹlẹ́pọ̀n náà àwọn kan wọ́n wá lọ fọ́ọ̀jì fígọ̀ kan ẹgbẹ́ sórí social media rasaki ló ń gbójú fàtàkì ló ń stream jù máa wò wọ́n máa rẹ́rìn. ẹnu ọ̀sẹ̀ máa bá máa gbọ́ làwọn ẹ bá lo 1 million bloggers kọ́ máa fẹnu ẹ̀bù kò rán. ẹ káàbọ̀ ṣẹ́gbọ́n tí Alhaji Saheed Òṣùpá akóredé mandator bàmí bàbá àgbàlagbà Big Daddy ẹ̀gbọ́n kan tó sọ ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ àwọn nǹkan tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n rí lẹ́nu ọjọ́ mẹ́ta tó kàn sọ ọ̀rọ̀ tó kàn sọ bọ́ǹbù sílẹ̀ well mi ì lè blame Dr. Saheed Òṣùpá torí pé téèyàn bá dákẹ́ tara bá dákẹ́ oníkàlùkù gbọ́dọ̀ jà fún ara ẹ̀ especially tá a fẹ́ bọ́ sí season tó yẹ pé season entertainment gangan ni November December October November December tó bá ti dákẹ́ tí a bá ẹ̀ dákẹ́ ni ìwọ náà jà fún orí ara ẹ̀ ọ̀rọ̀ tí Alhaji Saheed Òṣùpá sọ yẹn kì í ṣọ̀rọ̀ tó pọ̀ jù rárá ẹ̀ ń báláyà ni kò wọ́ so Alhaji Saheed Òṣùpá wọn dáńtọ́ bàbá mo gbé fún yín mo gbé kudos fún yín bàbá mi more blessings sir but ó ní nǹkan tí mi fẹ́ lò náà ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ yẹn wọ́n ní olórin tí wọ́n ń gbọ́ jù tí wọ́n ń stream tó pọ̀ jù wọ́n láwọn ni kò rí bẹ́ẹ̀ bàbá mi ẹ tún tẹ̀síwájú ẹni wọ́n reduce figure yín nígbà kan èmi mo ṣiṣẹ́ mi ò dẹ̀ reduce figure yín o I didn't do it deliberately everlasting mo ṣiṣẹ́ lórí ẹ̀ but unfortunately mi ò mọ̀ pé téyàn ò bá follow page ẹni tí wọ́n bá fẹ́ check iye streaming figures tó ní lórí Audiomack kò ní get accurate figures so ìkọ́nù àwọn followers yín náà pè mí ṣàkíyèsí yẹn mo tẹ̀ ṣe ṣàtúnṣe lórí ẹ̀ now lẹ́nìí mo fẹ́ fi hàn wá kò yẹ kí n dárúkọ gbogbo àwọn artist yìí 1 to 10 mo fẹ́ sáré dárúkọ ó yẹ kí n rárá yọ bí 4 or 5 sí kúrò nú ẹ̀ ní but àwọn kan náà ló tún pè mí pé irọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ àwọn tí ò dárúkọ yẹn ẹni tó bá ti sọ̀rọ̀ ẹ̀ ayé máa gbàgbé ẹ̀ ni especially lórí mídíà yìí mi ìdẹ̀fẹ́ káyé gbàgbé wọn ìyẹn àkọ́kọ́ so nǹkan tó fẹ́ kí mi dárúkọ wọn tẹ́lẹ̀ ni pé fígọ̀ wọn ó lò but wọ́n ní kí n máa dárúkọ wọn èmi gbọ́dọ̀ máa take to correction pé kò mean ẹlòmíì ibi tá a bá ti dárúkọ ẹ̀ làwọn èèyàn máa ti rántí pé ẹni yẹn tó dẹ̀ ni o kí n tiẹ̀ lọ wo status ẹ̀ báwo ló tiẹ̀ ṣe rí náà ṣé kò release album ìjọ́ ló release album last wọ́n máa lọ máa ṣe update lórí profile wọn lórí Audiomack now Audiomack mo rí pé àwọn èèyàn sábà máa ti lọ stream orin àwọn ní Fuji jù torí Audiomack náà ní Alhaji Saheed Òṣùpá náà ti ní followers jù náà lè ti ní air streaming náà jù so ẹ ká lo platform kan pé ká lo Audiomack yẹn ló common lára wa common mans so Audiomack náà la máa lò àkọ́kọ́ mo máa tó in order ni màá bẹ̀rẹ̀ láti ẹ̀jẹ̀ kí n tó in ascending order so màá bẹ̀rẹ̀ láti number 1 lórí list mi wàláì mo search orúkọ ìtó ẹ̀mẹ́ta ibi tí mo dẹ̀ ti pé streaming wọn pọ̀ jù náà ni mo lò yìí which is Pasuma Obesere Akande Abbas Obesere Alhaji Abbas Akande Obesere
wọ́n ní 24,140 followers 24,140 followers lórí Audiomack òun là ń lò. So wọ́n wá ní 950,544 streams lórí gbogbo album wọn pátápátá náà ní orí Audiomack. Obesere nìyẹn number 1. Number 2 mi Taye currency Alhaji Taye Akande Adebisi currency àwọn ní 26,440 followers. Wọ́n wá ní ẹ̀ka ṣe bẹ́ẹ̀ 1,809,1,809 streams. Taye currency wọ́n ní 1,809 streams lórí Audiomack. Number 3 mi Alhaji Atawewe Adiosule Atawewe wọ́n ní 22,971 followers lórí Audiomack. Wọ́n wá ní 2,111,367 streams lórí Audiomack. Atawewe wọ́n ní 22,971 followers. Wọ́n wá ní 2,111,367 streams wọ́n ní lórí Audiomack wọn. Number 3 nìyẹn. Number 4 Sefiu Alawo Adekunle bàbá oko wọ́n ní 29,976 followers lórí Audiomack. Wọ́n wá ní 2,568,685 streams total streams tọ́ ní lórí Audiomack nìyẹn 2,568,685 streams ní bàbá oko ní Sefiu Alawo lórí Audiomack. Number 6 ń bí Bayii. Number 4 mo dákọ̀ yẹn. Number 5 ń bí Ayuba Adewale Ayuba wọ́n ní 91,145 followers lórí Audiomack. Adewale Ayuba 91,145 followers lórí Audiomack. Wọ́n wá ní 11,893,693 streams. Adewale Ayuba 11,893,693 streams náà ní lórí Audiomack. That's number 5. Number 6 Remi Aluko Remi Aluko Igwe 1 wọ́n ní 142,501 followers. At the moment mo n check tí mo ṣe video lọ́wọ́ ni o ó lè ti increase o but at the moment wọ́n ní 142,501 followers lórí Audiomack Remi Aluko. Wọ́n wá ní 17,686,535 Remi Aluko 17,686,535 streams ni wọ́n ní lórí Audiomack. Number 6 ni. Number 7 Sule Alao Malaika Alhaji Sule Alao Malaika Kibla 1 wọ́n ní 206,700 followers. Alao Malaika 206,700 followers lórí Audiomack. Wọ́n wá ní 28,387,045 28,387,045 streams ni wọ́n ní lórí Audiomack. That is number 7. Number 8 Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Wasiu Alabi Pasuma wọ́n ní ọ̀gá ńlá Fuji wọ́n ní 407,332 followers 407,332 followers at the moment tí mo ń ṣe fídíò yìí ní on the 17th of October 2025 wọ́n ní 407,332 followers. Wọ́n wá ní 44,567,864 streams lórí platform wọn lórí Audiomack. Pasuma 44,567,864 streams lórí platform wọn lórí Audiomack nìkan. Number 9 Alhaji Saheed Osupa number 9 wà nìyẹn wọ́n ní 528,543 followers. Saheed Osupa 528,543 followers lórí Audiomack. Wọ́n wá ní 71,860,367 streams. Osupa Saheed wọ́n ní 71,860,367 streams lọ ní lórí Audiomack. K1 the ultimate tó jẹ́ number 10 bí K1 the ultimate wọ́n ní 350,680 followers. K1 the ultimate 350,680 followers. Wọ́n wá ní 88,968,027 streams. K1 the ultimate wọ́n ní 88,968,027 streams at the moment mo ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó já sí pé Dr. Saheed Osupa àwọn náà ní highest followers lórí Audiomack tí K1 the ultimate ni wọ́n ní highest streams lórí Audiomack 88,968,027 streams. K1 the ultimate ni wọ́n ń gbọ́ jù lórí Audiomack. Saheed Osupa ló ní followers jù lórí Audiomack. Ẹ ṣé o kọ́ mi tí ìpadà mi mọ́ yóò lólùfẹ́ yín náà ni Olúayé I love you all.